mo ní kílẹ̀ ṣe Jamiu Adégúnwà ṣe é ṣe àkọ́kọ́ tí mo ṣẹ̀ ní pé mo ní mo ṣàlùsùn àjọmọ́ wọn ṣe ni mo ṣẹ̀ níyẹn o tí mo ṣẹ̀ tó fi gbógun tì mí rẹpẹtẹ mo ní mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn mọ́ torí secret court ni alùsùnà wà jàmá ẹgbẹ́ òkùnkùn ni ṣe pé tí kò bá pààyàn wà láàyè ọ̀tọ̀ náà wò tí kò bá káyàn mọ́bẹ̀ kò yàtọ̀ sí ayé àáké kò yàtọ̀ rárá. ẹ má gbàgbé pé a ò ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òkùnkùn ni ohunkóhun tẹ́ ẹ bá ti ń ṣe tí wọ́n bá sọ fún yín pé ìjọ tó bá ní o ò ṣe mọ́ kí wọ́n pa ẹ́ ó yẹ kó o ti mọ̀ wípé ẹgbẹ́ òkùnkùn ni. láìláìláìlá ọ̀dọ́ aláṣẹ kan láwa ṣáàdùn àwọn ọmọdé rasulullah abdu wa rasulullah jẹ́rìí pé kò sọ́lọ́run àfọlọ́run bá alámọ̀sí jẹ́rìí pàánà bí mo mú jíṣẹ́ lọ́run níṣe ẹ̀jẹ̀ wọn mùsùlùmí àdúpẹ́ lọ́sọ̀dọ̀ lọ́run tó ṣe wá mùmínì tó ṣe wá ń kèfèrí tó ṣe wá ní ọlọ́pọlọ lílọ àdúpẹ́ lẹ́ẹ̀kan sí bó ṣe wá ní onílàákàyè tó ṣe wá ní òpònú. so irú ọ̀rọ̀ tí àfa ìsọ nísìn àfa Jamiu Adégúnwà mo bá ti máa sọ̀rọ̀ yín torí ọ̀rọ̀ yín ohun tó ń ṣe yín àtẹnitẹjọ́ ní ìṣù kò kàn mí bẹ́ẹ̀ torí pé ọmọ kèfèrí yìí tó ti gbé fídíò yín tó fi ń takò tó fi ń attack Islam òun ló jẹ́ kí èmi fẹ́ sọ̀rọ̀ aláàkọ́ náà Jamiu Adégúnwà àfa Jamiu Adégúnwà tẹ́ ẹ bá gbàgbé màmá rán yín létí ní 2019 èmi àti yín àjọ ṣe hajj ni àjọ jókòó papọ̀ I talk to you but n tẹ́mi kò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ẹ sọ ń sìn ìpè torí pé ẹ ṣe alùsùnà wà jọmọ́ ọmọ ni wọ́n fi ń gbógun tì yín aláàkọ́ gbogbo mùsùlùmí pátápátá tó wà láyé lẹ́nì àwọn ni alùsùnà ìwọ tó bá ti pe la ilaha illallah alùsùnà nìyẹn ìwọ tó bá ti ń kírun wákàtí márùn-ún alùsùnà nìyẹn ìwọ tó bá ti ń gba àwẹ̀ alùsùnà nìyẹn ìwọ tó bá ti nígbàgbọ́ nu Ọlọ́run Allah alùsùnà nìyẹn aláàkọ́ nìyẹn bẹ́ẹ̀ tí pé ẹ̀ṣẹ̀ alùsùnà wà jọmọ́ ọmọ ló jẹ́ kó máa gbógun tì irọ́ ni torí pé one ẹ̀ṣẹ̀ alùsùnà wà jọmọ́ láti ilẹ̀ pé bí ìjọ àwọn ní tẹ̀blígà báwọn ní àwọn ní sálàfíà àbí kìnnìkan ṣe kankan náà tẹ́lẹ̀ so n tó ń ṣe ẹ̀yin àti Malam Yusuf Adépọ̀jù ìjà ìlara ni ẹ̀ ń bínú orí ni kò yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ẹni tọ́lọ́ bá ti gbé ó ti gbé torí ìgbà tí mo ti mọ̀ yín Jamiu Adégúnwà ìgbà tí mo ti mọ̀ yín tẹ́ ẹ̀ bá ti yọ ìwà ìlara kúrò ní ọ̀rọ̀ yín ẹ ní máa ní progress nínú life torí pé ìlara tẹ̀ ń ṣe òun ló fà nígbà tí kété tí Abdulateef Adébọ̀wálé kọ́lọ́mbà àfọ̀nù kẹ́ bàbá yẹn ẹni rẹ ni nígbà yẹn máa lọ lé wọn gbé láwáǹsì ní Aboríṣàdé street kété tí Research Abdulateef Adébọ̀wálé kú ìyàwó wọn tó máa ń kọrin gbà yẹn ẹ mọ̀ pé ẹ bá wọn jà ẹ mọ̀ pé ẹ̀yin lẹ jẹ́ kí ìjọ kó tún gbà yẹn tẹ́ fi pín torí pé ẹ fẹ́ jẹ́ kó máa lọ síwájú kí ìjọ yẹn kó máa lọ síwájú ẹ̀yin lẹ bá wọn jà tẹ́ fi pín ìjọ yẹn ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run so nǹkan tẹ́ wá ṣe nìyẹn ṣe rí ìyàn kan ní ṣàbòsí kọ́lọ́n kó wà lẹ́yìn ẹ̀ nígbà tẹ́ ti ṣe nǹkan yẹn tán ẹ tó wá fẹ́ gbógun ti Malam Yusuf Adépọ̀jù torí pé ẹjọ́ ń ṣe nǹkan kan náà Ọlọ́run wá gbógun fọ́lẹ̀ Malam Yusuf Adépọ̀jù ó wá ní èrò ẹ̀yin náà máa ń wo tí Malam Yusuf Adépọ̀jù bá ń ṣe lecture tó bá ń ṣe kíní ẹ rí èrò lọ́dọ̀ ẹ̀ tẹ́yin bá ń ṣe títí ẹ máa rí tí ó ṣe ń rí so ẹ̀yin lẹ́fà o ìjọ tẹ́ bá ti mú inú yín tẹ́ bá ti clear tẹ́ ẹ̀ ti bínú orí mọ́ láíláí gbogbo ẹ̀dá tó bá ti ń bínú orí mo fẹ́ ga síwájú dandan tọ́lọ́run bá ti fi yín wọ̀n lẹ̀ máa wọ̀n ẹni tọ́lọ́run bá ti fi wọ̀n ẹ má bínú ẹ̀ ìdí nìyẹn tẹ́mi fi ń jáde tí mo fi ń sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ti bínú orí wallahi gbogbo ọ̀nà yín ló máa là Malam Yusuf Adépọ̀jù ẹjọ́ bá ń share fídíò fún wọn Ọlọ́run ti ń ṣe kéèsì yín already tẹ́lẹ̀ ó ti ń gbèjà yín kẹ́ má bàa jẹ́ kí ó mú yín kọlù gbà Ọlọ́run bẹ́ẹ̀ torí pé òun táwọn máa ń sọ àwọn ló jẹ́ kó máa rí nǹkan tó ń rí yìí ìdí nìyẹn táwọn èèyàn fi lè máa lọ gbọ́ lecture wọn mọ́ torí òun ò ní òdodo lẹ́nu tó ń sọ tán wọ́n máa ń ṣẹ́nu kò wọ́n máa ródòdó máa ń ṣẹ́nu kò torí pé ó fẹ́ máa takò súnà kò yẹ kó rẹ̀ rí bẹ́ẹ̀ Jamiu Adégúnwà má máa takò súnà ẹ̀sìn Islam ìwọ tó bá ti ń ṣe Islam àlù súnà nìyẹn ṣó ti yé so bóyá jẹ́ nìyẹn Malam Yusuf Adépọ̀jù gbogbo ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ dìfẹ́mù yín Ọlọ́run ní dìfẹ́mù yín náà sì mọ̀ tọ́lọ́run bá aláwọ̀ bá ti dìfẹ́mù yín Malam Yusuf Adépọ̀jù wallahi ọ̀nà yín máa là kò sí ẹ fẹ́ ṣe èèyàn kan ò lè dí ọ̀nà kan ò lè dí kíní kan ò lè dí kọjọ́ máa là ojoojúmọ́ lọ́jọ́ máa là kódà kẹ́ máa ṣẹ̀ṣẹ̀ ojoojúmọ́ lọ́jọ́ máa là bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe máa jẹ́ Jamiu Adégúnwà mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà tẹ́lẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ máa try láti wà sincere ẹ má wà bias ẹ má wà sincere ẹ ṣe nǹkan torí tọ́lọ́run ẹ má ṣe nǹkan torí owó ẹ má ṣe nǹkan torí pé káwọn èèyàn lè yìn yín ẹ má jẹ́ ṣe nǹkan torí kárí ni Jamiu Adégúnwà mo ń bẹ̀ yín mo ń fàṣìkò mo fi ń rọ̀ yín ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run kẹ́dẹ̀ súnmọ́ Ọlọ́run ẹni tọ́lọ́run bá ti gbéga ẹ má bínú ẹ má sọ̀rọ̀ nípa ẹ má bàjẹ́ kódà kẹ́ bá máa burú ẹ̀gbẹ́ má sọ ṣùgbọ́n ìwọ ọmọ kèfèrí yìí ms back to your own side ó mọ̀ pé ọ̀tá Ọlọ́run ni ẹ ó ní ẹ̀sìn Islam kò ṣe ayé kò ṣe court kò ń ṣe kankan wallahi ní tó bá wọn èlò lè ṣe inú Islam ó ṣe kankan mọ́ ó ṣe kíní kan mọ́ kò ń ṣe ẹ̀sìn wàhálà ní tó bá lè mú dání bẹ́ẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run kò dẹ̀ máa kírun òun ẹ̀sìn Islam tó ti yẹ ìwọ òlè wá kó wá máa tọwọ́ bọ nú ẹ̀sìn tiwa torí kèfèrí ni ẹ àtijọ́ tó ti wá di kèfèrí sìn tó ti wá di ọ̀tá Ọlọ́run tó ti ń bọ́ Ọlọ́run tó ti ń bá àná bí èyí ó mọ̀ pé wọ́n lọ tìyàn kan mọ́lé ó mọ̀ pé wọ́n bá yàn mú èèyàn kan ò fẹ́ ràn lẹ́wọ̀n àwa mùsùlùmí rẹ̀ tí ràn ọ́ lẹ́wọ̀n pẹ̀lú gbogbo orí burúkú tó ń ṣe ṣùgbọ́n ní ìsìn fún nǹkan tó ṣe fún arábìnrin tó ní ẹ̀tìmọ́lé tẹ́gbé lọ kọ́ọ̀tù tẹ̀sí kìíní yẹn Ọlọ́run máa rán wọn náà lẹ́wọ̀n láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run mi máa sọ fún ẹni ms Ọlọ́run máa rán ẹ lẹ́wọ̀n láìpẹ́ àwọn mùsùlùmí máa dìde torí àwọn mùsùlùmí ń sùn àwọn mùsùlùmí ò wà unite tó ń dùn mí nìyẹn bẹ́ẹ̀ ní ìsìn fẹ́ kí gbogbo mùsùlùmí àgbáyé dìde arákùnrin yìí ti fẹ́ràn obìnrin mùsùlùmí kan ó ti gbé lọ ilé ẹjọ́ wọ́n ti ṣe kéèsì fún torí pé ẹni yẹn kò dárúkọ ẹ̀ lásán
ṣẹ́tìrì lórí ẹni ẹ̀ kọ̀ mọ́ ṣò ní ìsìn ọgọ̀rọ̀gọ̀ èèyàn ló ti mú ẹ ló ti ń jáde fún ẹ ó yá lọ gbé ogun ọkọ̀ máa gbé wọn lọ lẹ́jọ́ ṣùgbọ́n èmi ń bẹ̀rẹ̀ ìmúfàsíkò mi fi pé gbogbo mùsùlùmí àgbáyé ẹjẹ́ àṣẹra wa lọ́yọ̀ kan ẹjẹ́ àṣẹra wa lẹ́yọ̀ kan ẹjẹ́ àṣẹra wa lẹ́yọ̀ kan Mallam Yusuf Adépọ̀jù ọlọ́run bá mi sọ ẹ lẹ́sàn ẹ̀ ní wálẹ̀ láìláì ọlọ́run àti gbogbo mùsùlùmí àgbáyé Islam to my last breath ẹ máa sọ bẹ́ẹ̀ salamu alaykum.